kan wá onímọ́tò rọra ṣe. onímọ́tò lójú pópó ẹ̀yin sọ̀mọ́rí ajíwárin ogún onífẹ̀jẹ̀ wà wẹ̀ lágbára Ẹlẹ́dùmarè ọba awakọ̀ lójú pópó ọ̀gá dírẹ́fà ẹ̀sìn máa rọra ṣe ẹ̀mí ọlọ́rọ̀ àsúré tètè kì í fẹ́ kó kọjá ilé tẹ bá mutí ẹ má wọkọ̀ tẹ bá wọkọ̀ ẹ má mutí òkun ẹ̀mí ó pé méjì ẹ gbọ́ bí já wọn sí gbé wọn rí sẹ́ǹkì lọ o. Yorùbá Adéṣẹ́gun náà ni. ìròyìn ẹ wá. ẹ kú ilé báyìí náà làákàrà lé ẹ mọ̀ kú ojúmọ́ re níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi báyìí mímọ́ rẹ ọlọ́run ògo mímọ́ rẹ ọlọ́run ẹ̀dá mímọ́ rẹ ọba tó ní ilé ayé olóko lẹ́gbèje gbẹ̀jọ awímọ̀yẹ̀wò á sọ̀rọ̀ mọ́tàṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ o ẹ kú ojúmọ́ re lẹ́ẹ̀dẹ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi àjíire bí ilé òdùbí ọ̀dẹ̀ òdùbí ṣáyọ̀ àti àlàáfíà la tún láǹfààní àti máa gbọ́ra wa lónìí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yàn rẹ̀ lónìí ti ṣe ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2021 lónìí o ọlọ́run o ẹ̀yin àgbààgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó yá ẹ mú kiri ẹ wá kóde káwa mọ́lé lónìí o ẹ wá kóde káwa mọ́bi iṣẹ́ lónìí o àní báláyé fọ́ọ̀tì láṣẹ ọba mi Èdùmàrè ẹ káàárọ̀ sá o ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ tèmi tọ́pẹ́ òjò ló kọ tèmi mo dé bí ṣe mi Mr. Jáwọn sí Olódùmarè ọmọ ṣeun o. gbogbo ajíwá kan ajíwá rin. adébíyẹ̀yìn mọ́kọ́ báyìí adébí oko mọ́rùn àgbà ọ̀lẹ́ni ẹ jẹ́ kí n tètè máa múlẹ̀ àjò mi pápá bí ṣe mi àti mọ̀ mi kì í sòní kì í ṣàná Mr. Jáwọn sí gbogbo bí tó ṣẹgẹ mẹ́gẹ̀ tó pété mu sí tó kẹntẹ tó kótó tó wáyà mi sí tó trẹ́ngẹ̀ yéèyè sí mo ti dé kí n máa já yín sí lójú pópó báyìí torí àkókò wa ṣẹlẹ́yìn tí ẹ̀ ń bọ̀ lọ́nà Abẹ́òkúta yẹn Lagos Abẹ́òkúta expressway láàárọ̀ yìí ọ̀nà ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń lọ gẹ́gẹ́ o ṣùgbọ́n torí ọlọ́ ẹ kàn ṣe bẹ́ẹ̀ ẹ kẹ́ rọra máa ṣe lójú pópó torí ẹ kàn àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ díẹ̀ lọ́nà ibi tẹ́ ẹ bá wá dé tẹ́ ẹ bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ẹ kàn náà sùúrù sí ni torí pé Yorùbá ní asúré tètè kì í sáré kọjá alẹ́ bẹ́ẹ̀ nìyẹn ní gbẹ̀rẹ̀ kì í súnà ẹ jẹ́ arántí pé wọn fẹ̀sọ̀ mú kì í bá jẹ́ wọn bá fi kólekóle mú já wọn sí kókó nílé mọ́ níbi akọ òkúta o ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yàn rẹ̀ jẹ́rí abẹ́ afárá dọ̀pẹ̀ bí mo ṣe bá yín sọ̀rọ̀ Mr. Jáwọn sí abẹ́ afárá dọ̀pẹ̀ mú tẹ́ fi dé sìmẹ́ǹtì influx yẹn ó pọ̀ díẹ̀ o ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí kò sí nǹkan méjì tó ń fàájọ àwọn tí wọ́n ń gbèrò tí wọ́n dẹ̀ ń járò níbi tí ò yẹ kí wọ́n ti máa gbèrò kí wọ́n ti máa járò ẹ jọ àwọn náà náà ṣe bẹ́ẹ̀ tán mú kí apá abẹ́ kó ṣẹ́gẹ́ díẹ̀ láàárọ̀ yìí ṣé wá rí Ìkẹjà lọ́ngì ó ti kórajọ ó pọ̀ díẹ̀ sùúrù ló gbà láti èmi ni mangoro ilé síkì ó sì ń lọ díẹ̀ ṣé wá rí láti Àjàyí fáàmù sí Ìkẹjà lọ́ngì sí national báyà ó ṣẹ́gẹ́ díẹ̀ láàárọ̀ yìí o ìyẹn Lagos Abẹ́òkúta expressway ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ náà sùúrù sí kẹ́ ẹ ra mọ́ ṣe lójú pópó torí Ọlọ́run o ẹ jẹ́ àná sùúrù sí níbi tá a bá dé tá a bá rí pé tún kẹrẹrẹ ọkọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó pọ̀ sí lójú pópó láàárọ̀ yìí ó kéna ẹjẹ́ ìsáré máa mú pápá báyìí nítorí kò sí àkókò ṣẹ́dá ń tẹ́ ń bọ́ láti Ayọ̀bọ̀ gbogbo èmi ni mọ́ṣáláṣí Alágùntàn Gòóyè Dọ̀pẹ̀mú Adéàlù Oníwáyà báyìí tá a fi máa dé Capitol oh my God ó ń lọ lọ́mọ onírẹ́gẹ́dẹ́ fín ṣùgbọ́n Capitol sí Àkànní Dọ́rátì gangan báyìí náà láti kan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó ṣẹgẹ mẹ́gẹ̀ lápá àtibẹ̀ mo dé Jáwọn sí. ó kẹ́nà ọ̀hún ẹ̀jẹ̀ ń tètè já yín sí eléyìí o ìpè sẹ́rí ó da Abẹ́òkúta expressway èmi ní Charity yaba tí àwọn kankan ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ ṣẹ́wárí ibi táyà ti kan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ láàárọ̀ yìí kò ju Gẹ́ngẹ́tò sí Emmanuel sí United súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lọ́nà Pen Cinema ó ṣe bẹ́ẹ̀ ó kórajọ ṣẹ́wárí òkè kòtò ọba Ògúnjì ọba Ògúnnísì ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ láàárọ̀ yìí ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ kíyèsí àmọ́ ó kẹ́ tó gun afárá yẹn afárá Pen Cinema ẹ kàn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ díẹ̀ láàárọ̀ yìí wọ́n pè mí wọ́n ní Mr. Jáwọn sí ẹ kú ojúmọ́ re wọ́n ní ọkọ̀ kan ó yarí sí ọ̀nà Gbólómù wọ́n ló yarí sí ọ̀nà Gbólómù láti bíi ọjọ́ mẹ́ta ẹjọ́ torí Ọlọ́run ẹni bá lọkọ̀ kó lọ́ọ́ rẹ̀ wọ́ kúrò
ọ̀nà yóò dá ọkọ̀ tó ṣe bẹ́ẹ̀ ó tún yarí sọ́nà nítorí ẹlọ́ọ̀rẹ́ wọ kúrò o. jẹ́rìí láàárọ̀ mi sájà wọn sí ẹ̀jẹ̀ ń gbé yín rìn díẹ̀ jẹ́rìí Lagos Ìbàdàn expressway oh my goodness àti làtàtì bọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ṣe kúrò ní ìgboro Ìbàdàn láàárọ̀ yìí ó sì ń lọ lọ́mọ onírẹ̀gẹ̀dẹ̀ fín ó já tó ṣé wá níbi tẹ́ ti kan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ láàárọ̀ yìí ojú wí máa gbòòrò MFM sí máa gbòòrò ó ti ń kóra jọ báyìí torí Ọlọ́run Punch súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà lọ ẹ̀ náà sùúrù sí nítorí Ọlọ́run ó dìgbà tí wọ́n bá parí ibi àrèpò ọ̀nà ẹ̀ ó fún díẹ̀ ọ̀nà ẹ̀ máa wá wọn já gerege ṣùgbọ́n tẹ́ bá ti wá dé wá báyìí wọ́n wá sí Longbridge sí Fagbems sí Obic sí Kada sí New Garage sí Òjòdúbẹ́gà proper sí Ọ̀tẹ́dọ́lá oh my God báyìí tẹ́fìdé secretariat ẹ máa gbọ́ bí mo ṣe ń kà á tẹ́fìdé secretariat sí emergency sí tollgate sí 7up sí Chinatown alápẹ̀rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ gbẹ́sẹ̀ lé influx díẹ̀ ó ti ń wà ní Chinatown sí alápẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti lè kúrò níbi ilé epo ìkọjá alápẹ̀rẹ̀ yẹn díẹ̀ síwájú báyìí oh my God ó tún ṣe bẹ́ẹ̀ ó ń lọ díẹ̀ ṣùgbọ́n influx láti Ìfakọ̀ bíríjì sí ìyànàwòrò sí olópo méjì sí bẹ́gà influx ní o torí ẹ̀kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ náà sùúrù sí kódà sẹ́ẹ̀rì lọ́wọ́lọ́wọ́ báyìí Adégúnlé ó mẹ́hẹ́ díẹ̀ láàárọ̀ yìí Mr. Jáwọ́ sí yẹ́s ẹ kàn ṣe bẹ́ẹ̀ ká ẹ̀ náà sùúrù sí lójú pópó nítorí Ọlọ́run Adéníjì òkè ẹnìkan náà pè mí ní nǹkan bíi aago 5 ìdájẹ́ ló Mr. Jáwọ́ sí níbo lẹ́wọ́ àṣẹ ti dé sẹ́kọ̀ọ́ báyìí mo ní àwọn ti dé o láyọ̀ àti àlàáfíà wọ́n ní ẹjọ́ nítorí Ọlọ́run ní ìlú Ìbúrin wọ́n ní wọ́n mọ nǹkan tí màálù ká o wọ́n ní màálù yẹn wọ́n ló tóbi gan wọ́n ní wọ́n mọ nǹkan tó ń ṣe lójú pópó pẹ́ẹ́yìn ọlọ́kọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ kíyèsí gbogbo ọ̀nà Osborn Road láàárọ̀ yìí ó sì ṣe bẹ́ẹ̀ ó ti ń lọ lọ́mọ ní rẹ́gẹ́dẹ́ fín Mr. Jáwọ́ sí ẹ̀jẹ̀ ń já sí kankan o ṣẹ́rí Ìkòròdú ròdù láàárọ̀ yìí yéé ó ṣẹ̀gẹ̀ mẹ́ǹgẹ̀ gan gidi ní Ìkòròdú ròdù láàárọ̀ yìí o kò ṣẹ̀ bọ́ọ̀n rárá o kò já gerege o àkọ́kọ́ ni wípé ṣẹ́rí ẹ̀yin tẹ́ ń bọ̀ láti gbogbo báyé kù ẹ má bínú November náà ni gómìnà ìpínlẹ̀ Èkó ni wọ́n promise wa November ni gómìnà ìpínlẹ̀ Èkó ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n promise wa ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ní láforítì lórí ọ̀rọ̀ ká sì máa gbàdúrà ká máa fi àdúrà ran gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́ ṣé wá rí láti Òkèrìá oh my God Òkèrìá yẹn gangan ṣé rí àwọn ọkọ̀ tó máa ń kó scrap yẹn àwọn truck tó máa ń kó àjákù mọ́tò yẹn oh my God àtòun àti maika kan láàárọ̀ yìí wọ́n ní maika yẹn jáwọ́ abẹ́ ni o kò sójú mi kúrò ṣùgbọ́n wọ́n ní maika yẹn wọ́n ní ó jáwọ́ abẹ́ débi pé ni àwọn tó wá ọkọ̀ ṣàkùṣàkù yẹn wọ́n fò bọ́lẹ̀ wọ́n sá lọ oh my goodness o wọ́n ló kẹjẹgbẹ́ wọ́n ló sẹgẹmẹ́gẹ wọ́n ló skẹntẹ ó skonto ó pitimu ó trẹngẹ yéèyè ó kẹtẹ̀fẹ̀ dáadáa tó kẹfẹ́ akẹ́rọ̀kọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o ní kò dúró òdù láàárọ̀ yìí sí agiriki yé wọn ló kẹjẹngbẹ sùúrù ló gbà ó ẹkẹ ọ̀rá máa ṣe súnkẹfà akẹ́kọ̀ọ́ tó ó dé onírin náà báyìí oh my God ó ṣe é ṣe kó ti dé ìtawòlò sùúrù ló gbà ó ẹjẹ ọ̀rá máa ṣe lójú pópó o ẹ̀yìn ti Ìkòròdú ròdù ẹ̀ láforítì lórí ọ̀rọ̀ tẹ́ bá ti gun afárá mile 12 ó wá ṣe é ṣe kó rí afárá mile 12 báyìí kó ti kún ṣùgbọ́n sùúrù ló gbà ní gbogbo èmi ní kò ṣọ̀fẹ́ ilé ilẹ̀ nǹkan síkẹ́tù yéé súnkẹrẹ akẹ́kọ̀ọ́ ó wà lọ́nà ṣùgbọ́n Ọjọ́ta sí odò Ìyáláró sí Maryland sí Ìdíròkò sí Anthony sí Tamprani sí Ọbaníkòrò sí Pangrove tẹ́ ń gbọ́ bí mo ṣe sọ yẹn Pangrove báyìí sí Onípàn gbogbo èmi ni ẹ̀lárí Awólọ́kùn ó sì lọ bó ṣe kọ́ lọ Onípàn sí Fàdé yìí gbẹ́sẹ̀ lé díẹ̀ gbogbo orí afárá ojú ẹlẹ́gba ẹjẹ́ ń já yín sí kankan Mr. Jáwọ́ sí ṣé ẹ̀rẹ́yìn tẹ́ ń bọ́ láti ojú ẹlẹ́gba wá sí Yaba ẹ̀ tẹ́ ń bọ́ láti ojú ẹlẹ́gba wá sí Yaba wọn ló wà ní Sísẹ́pà o no road is block ó wà ní Sísẹ́pà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gba Ajíbówú tẹ́ ń lọ sí Yaba ọ̀nà ẹ̀ wà open gbogbo èmi ní ọ̀nà pápálárọ̀ ìwọ ló já gerege lọ́lọ́mọ ní rẹ́gẹ́dẹ́ fín nítorí ẹjẹ́ àna sùúrù sí o lójú gbogbo níbi tá a bá dé tá a bá bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ gbogbo èmi ní jákàndé agungi lọ́hùn yẹn wọ́n ní súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yẹn wọ́n ló ti ń kóra jọ díẹ̀díẹ̀ lápá tibẹ̀ nítorí ẹ kàn ṣe bẹ́ẹ̀ ká ẹ̀ na sùúrù sí ẹ̀yin tẹ́ ń bọ́ láti Àdùnwọ̀n Àkútì alágbélé nǹkan kan sùúrù ló gbà ẹ̀nà sùúrù sí láàárọ̀ yìí a ti mọ̀ bó ṣe máa ń rí ní gbogbo ọjọ́ ajé Monday ṣẹ́wárí gbogbo èmi ní Abidjan Majek Ṣàngó Tẹ̀dó láàárọ̀ yóò wọ́n ló kẹ́ntẹ́ wọ́n ló kótó pétému súnkẹrẹ fàkẹrẹkọ̀ ó ń dúró dè yín lọ́nà ẹ kàn ṣe bẹ́ẹ̀ ká ẹ̀ na sùúrù sí lójú pópó ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ṣẹ́ rí ní Ìkọ̀tún níbi BRT yẹn ní Ìkọ̀tún wọ́n ní tírélà kan
òun náà ó ṣe bẹ́ẹ̀ ó da irú inú ẹ̀ ó dànù láàárọ̀ nítorí ọlọ́run ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ bá tètè gbé ìgbésẹ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́ máa rí sí ìpè irúpè pàjáwìrì bẹ́ẹ̀ yìí pé afẹ́ gbé ọkọ̀ tó yarí sọ́nà afẹ́ gbé kúrò lójú pópó ẹ tètè bá gbé ìgbésẹ̀ kẹ́ ẹ lọ síbẹ̀ bákan náà tírélà kan náà ó ṣe bẹ́ẹ̀ ní ìjọra òun náà ó ṣe bẹ́ẹ̀ ó dànù láàárọ̀ yìí ní ibi dúró ẹ jọ sùúrù ló gbà ẹ náà sùúrù sí ẹ fẹ́ pè mí ẹ fẹ́ fi ìkan tó mi létí ẹ pè mí sórí aago 08036557047